kan lèmi yóò mọ̀ kí o ẹwà kíkanjú àòye ọmọ ọlọ́lá Ọlámilékan lèmi yóò mọ̀ kí o Ọlámilékan o bá mi pè é bí ọlọ́gbọ́n ẹrú bí ọlọ́gbọ́n ìwọ̀fà akíkanjú ọkùnrin ni mo ń ké sí Ọlámilékan olówó ló jẹ́ wàá lọ́rọ̀ wàá níyì wàá gbàyì láwùjọ àwọn ọkùnrin ó níwálẹ̀ o Ọlámilékan mo lónìí rẹ̀lẹ̀ ó mọ̀ gani ọlárí ó mọ̀ lẹ́sí lójoojúmọ́ o. Happy birthday ọmọ ọlọ́jọ́ bí ẹ gbọ́rọ̀ lẹ́nu ọmọ ọlọ́jọ́ bí. Orúkọ mi ni Ọlálékan Gideon Adélékè. Bíbélì sọ wípé nínú Psalm ìwé Dáfídì ó ní pé ká máa ka ọjọ́ orí wa. So ọjọ́ orí mi dẹ̀ jẹ́ ọjọ́ 18 oṣù kìíní ọdún. Ọmọ Gbọ̀ngán ni mí ní Ọ̀ṣun State. Gbọ̀ngán ìlú mi ò mọ̀ rárá because kò síbi tó ń lọ tó ní gbàgbé mi kọjá. Kò sí ẹgbẹ́ títì ló wà, kò sí ibi tó ń lọ kó máa lọ sí ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá, anywhere kò sí bó sì ní gbàgbé nǹkan kọjá. Wàá gbàgbé nǹkan kọjá ṣá. Wàá gba ìsìn central ẹ pé kò sí ibi tó ń lọ kó máa lọ sí Ìlọrin wàá yà kó máa lọ sẹ́ni wíẹ̀ wàá gbàgbé nǹkan kọjá. Bẹ̀rẹ̀ ìgbésí ayé mi nípa ti ilé ìwé. Mo bẹ̀rẹ̀ ilé ìwé mi ní St. Martin's RCM Catholic School ni àwọn Catholic náà ní and it was also public school. So lẹ́yìn ìgbà yẹn mo tẹ̀síwájú sí ilé ìwé girama Olúfì High School ìyẹn ní ìlú mi ní Gbọ̀ngán Ọ̀ṣun State. So ìgbà tí mo wá dé JSS 2 Adegbesọlá sábà change system of education. Ó change it from 6334 sí 453. They change it nìyẹn. So àwọn senior wa àwọn tó bá ti wà ní SS1 báyẹn from KG to primary 4 on elementary and from primary 5 to JSS 3 on middle school they are together and JSS 3. So ìyẹn ló wá mú mi lọ sí ilé ìwé nígbà mo wà SS class ó mú lọ sí ilé ìwé bí oríṣi bí 4 oríṣi tí màá ṣì ìgbà tí mo fi kúrò ní Olúfì High School mo lọ sí wọ́n kó wa lọ sí Gbọ̀ngán Ọdún Anglican High School and Anglican School nígbà yẹn bọ́ ibẹ̀ yẹn jìnnà àti pé àwọn teacher bẹ̀rẹ̀ dẹ̀ wọ́n strict bákan ó dẹ̀ ti sú mi mo sì yarí nìyẹn pé mo kúrò bẹ́ẹ̀. So ìgbà tí mo kúrò níbẹ̀ yẹn torí mo sọ fún àwọn màmá mi yẹn gbà yẹn pé torí ìyá yẹn pọ̀ ẹ̀ tó wà ní day school àgọ́ ní 7 Ẹ̀gbá ni kò sáà ní láti kúrò mo lọ sí school mi náà ìyẹn là ń pè ní orí ọ̀fẹ́ dáwọn aládàáni ní private school ni. Now wọ́n wà ní SS3 ní that was 2018 if I'm not mistaken. Ìgbà kan àwọn kan wọ́n kàn ní pé kí wọ́n gbọ́dọ̀ àwọn their professor in OAU. Professor ni wọ́n ní OAU. So mo ṣe kúrò nílé nìyẹn. Ọ̀kà gbọ́dọ̀ sọ́dọ̀ wọn nífẹ̀ẹ́ ni ìyẹn tó mú mi change school again. So ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ parí secondary school mi ní Ifẹ̀ City College ní ìlú Ilé Ifẹ̀. So ìgbà yẹn mo lè ti tẹ̀síwájú mo lọ sí Èkó mo lọ kọ́ṣẹ́ lÉkòó ìgbà yẹn. So àtẹ̀kọ́ tí mo ti ń kọ́ṣẹ́ ìgbà yẹn mo ṣẹ̀ wá sí ilé ìwé olùkọ́ àgbà èyí tó wà lóṣèlú Abẹ́òkúta bí báyìí. So mo dẹ̀ ṣetán ní ọdún 2023. Ṣé mo ní ṣá inú mi ò bàjẹ́ ná always even kéèyàn ṣẹ́ mi kó dùn mí tó bá mú mi para fún yàn ó ti kọ́ kí ní ẹ lè má ní ìtumọ̀ o but ó ti dé peak mi ò nígbà kan tẹ́ pé inú mi ò ń dùn mi ò kú sí mi ò ní mú swing but Ọlọ́run ti ṣàwọn oore tó pọ̀ fún mi tó yẹ pé ó tó dùnnú sí pé mo tiẹ̀ lọ sí ilé ìwé gan pé mo tiẹ̀ lọ NCE orí ńlá ni because
mi respect ẹ̀ due to some challenges and everything but pé Ọlọ́run tẹ̀sí mú mi lọ bẹ̀yẹn mo sọ pé Ọlọ́run tó mú mi lọ bẹ̀yẹn á tún mú mi ṣe degree bí bọ́lọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ sí wa Ọlọ́run ṣoore tó pọ̀ fún mi tẹ́ pé tí mẹ́tẹ́ bá ní kéèyàn máa kà ṣé kí n sọ ìgbà tí àwọn kan tí a ní issue tí wọ́n sá mi ládàá ni tí kò penetrate ṣé kí n sọ ìgbà tí wọ́n fi ògbé kékeré sínú oúnjẹ mi ni tí mi ò dẹ̀ tí kò dẹ̀ ṣe mí báyẹn ṣá. Nígbà tí ìgbà yẹn mo gbọ́ròyìn kan wípé mo mọ̀ bí mo ti fẹ́ mọ sọ̀rọ̀ yẹn bí because that is personal ìgbà yẹn ó sì máa ń dùn mí dọ̀la like sometimes máa ń rántí gan dọ̀la bó sì fẹ́ máa ń ṣe ẹ̀tí ẹ̀ bọ̀ akọ́gbé gbọ́dọ̀ sójú but máa ń pamọ́ra but ìròyìn yẹn ìgbà yẹn mo Ilé Ifẹ̀ mọ̀ ìgbà yẹn that was June 2018 but mi mọ ọjọ́ tó ń jẹ́ but June 2018 ni mo gbọ́ròyìn yẹn náà kàn pè mí lórí fún bí nǹkan kan báyìí ṣẹlẹ̀ nílé ní àgbàlá rẹ̀ tí ń gbàdúrà àgbọ̀ kò tí balance mọ̀ kó lọ́ọ́ máa jẹ́ kó balance. Tábà sọ nípa ti profession teacher ni mí a certified teacher a qualified one but presently àgbẹ̀ ni mo ń ṣe báyìí àgbẹ̀. Láti kékeré náà lèmi ti like iṣẹ́ àgbẹ̀ tí mo dẹ̀ sùn mọ́ dádì mi láti because àgbà mo ti kéré mo ti wò pé one of my ambition tí mo wò pé mo fẹ́ ṣe láyé mi is to become a professor and a mechanized farmer. Kékeré mo ti fẹ́ràn iṣẹ́ àgbẹ̀ even ìgbà tí mo wà ní ilé ìwé olùkọ́ àgbà gan oníbì kan bẹ́ẹ̀ tí mo ti máa ṣòkò but ìgbà tí mo á parí ibi tí mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn ní Àké tí mo rí pé bẹ́ẹ̀ yóò fẹ́ rọrùn bákan mọ́ tí mo dẹ̀ tún ń gbé tí wàhálà dìde sí mi gidi ń bẹ̀rẹ̀ ní Òkè Àrẹ́gbà níbí báyìí wàhálà yẹn pọ̀ gan mọ̀ pé yẹ kí n kúrò ní kí n máa lọ sílé at least bóde ò bá gbani ilé máa gbani so ìyẹn ló mú mi lọ sílé ńgbà yẹn tí mo dẹ̀ tún délé wọ́n tún tó wí kí mo lè ṣe mi dẹ̀ tí fẹ́ kí ara bọ iṣẹ́ pé bóyá wọ́n wáṣẹ́ kiri mi tí fẹ́ kí ara bọ̀ lọ́pọ̀ báyìí so mo wá wò pé kí mo lè máa ṣe tó tẹ̀lé máa fẹ́ tì mí lówó and mo pé the best thing ni pé kí n go into farming and mi tí láti last year tí mo ti bẹ̀rẹ̀ mi tí regret bí kí ló ti mo fi ń ṣàgbẹ̀ ó pay mi gan ju iṣẹ́ tíṣà tí mo ti tẹ́lẹ̀ lọ pay mi gidi ni. Àwọn tó sá fún iṣẹ́ àgbẹ̀ lásìkò Tinubu àwọn tó sá fún iṣẹ́ àgbẹ̀ lásìkò yìí tí ayédèjẹ ọgọ́ bẹ̀rẹ̀ bílẹ̀ náà àmọ́ tí bàbá wọn bá ní ilẹ̀ bóyá ní family house wọn bóyá they come from maybe Ondo, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́ tẹ́gbẹ́ bàbá wọn ní ilẹ̀ Anugun bàbá wọn ní ilẹ̀ tán lè fi dáko even tí wọn bá lè ṣe because èmi náà there are many things tèmi náà ò lè ṣe bọ́ máa pe àwọn èèyàn pé máa bẹ àwọn èèyàn bí ká máa kọ ebè nísìnyí lè ṣe ní lè kọ ebè bọ́ máa pe àwọn tí ẹni tó bá ṣiṣẹ́ bóyá tó ṣiṣẹ́ tó tu owó jọ mo lè sọ pé the best investment àwọn best investment tẹ́ pé o mọ̀ wípé tẹ́ pé o ní ìdí much capital láti bẹ̀rẹ̀ much capital o ní ìdẹ̀ tẹ́ pé kò dẹ̀ tún sí risk a lot tẹ́ pé risk ẹ̀ ò ju bí 20% lọ iṣẹ́ àgbẹ̀ sì jẹ́ kan lára wọn pé torí kò sí tó bá sọ pé o kí even ewé potato tó ibi kíní ẹ̀kàn yẹn tó kí bọ́lẹ̀ ṣú ọ̀ nǹkan kan máa jáde ńbẹ̀ that's bọ́nà ṣe bless wa ní orílẹ̀-èdè nìyẹn nǹkan máa jáde ńbẹ̀ and abádẹ́mọ̀ tí potato ń sọ ń gbòòrò ní ìsìn báyìí tẹ́ bá sọ pé kékeré báyìí lọ́jà 500 1000 kékeré bí ẹ̀yin náà gbogbo àwọn nǹkan tá à ń rà so o need one big capital láti fi bẹ̀rẹ̀ and tó bá dẹ̀ sọ pé o ṣe nígbà tó bá dúró fún sáà tó o lè máa ń lòwó lọ́wọ́ gbogbo tó bá fi ń ṣe owó ẹ̀ lè máa jòjòjúmọ́ bọ̀ àwọn ìgbà tí orí oko ẹ̀ máa jáde wọ́n ṣe bí o ṣe yahoo ni àbí o ṣe owó kan
so àna owó ẹ̀ nínú gẹ̀dẹ̀ ìwọ gan náà tó bá tẹ̀ fẹ́ máa náwó ẹ̀ wàá ti rò pé kì í ṣe pé bóyá o jí ìwọ náà á ọpọlọ sí pé mọ̀ sí bílẹ̀ kí n máa tó ṣe lé mọ̀ sí bílẹ̀ kí n máa tó ṣe lé wọn náà. So iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ o ní capital láti fi bẹ̀rẹ̀ tó pọ̀ láti bẹ̀rẹ̀ ó dẹ̀ tún jẹ́ pé di risk ẹ̀ ò dẹ̀ tún pọ̀ pé bóyá o máa fail tó bá fail gan tó bóyá tí kò fi bẹ́ẹ̀ ṣe kinní o lè lose that's just the thing ẹ̀ ò lè lose ní iṣẹ́ àgbẹ̀. Inú mi dùn gan ni pé Ọlọ́run tí mo rí ọdún mi tí ṣe pé tí mo tún rí ọdún mi yẹn tí tó ń ṣe wípé mo rí nínú ìnira mo rí nínú wàhálà ẹ wípé mo rí nínú ayọ̀ ni àti ìdùnnú mo rí nínú pé mo wà pẹ̀lú àwọn family mo ní òmìnira mo lè lọ síbi lọ sọ́hùn nobody is bossing me around báwo ni mo ti fẹ́ pùtẹ́ kò sí pé ó yá jókòó mẹ́rin tí kìíní kan mo rí nínú ayọ̀ mo celebrate nínú ìdùnnú celebrate nínú wàhálà inú mi dùn. ẹ̀yin tẹ́ ti ń kí mi tẹ́ mọ̀ pé mo sọjọ́ bí lóyún tẹ́ ń kí mi tẹ́ yẹ mi sí ní gbogbo ọ̀nà Ọlọ́run á pọ́n yín lé Ọlọ́run á yẹ yín sí gbogbo ohun tí ẹ ti ń lé báyìí tí ẹ tẹ́ ń fà ní rere gbogbo ìpàdé lọ́wọ́ yín máa tó ọdún yìí ọdún tó lọ ọdún sáyẹ́ǹsì ni ọdún yìí ọdún wonders ló máa jẹ́ fún gbogbo wa lórúkọ Jésù. mi ò fi bẹ́ẹ̀ mọ̀ tán o bọ̀ gbọ̀ngàn mọ̀ kàn máa sọ pé gbọ̀ngàn olúfẹ́ àròkọ̀ dìjà gbogbo tí mo mọ̀ tó bá náà lọ ẹ máa dárí jì mí ni mo wá sọ pé gbọ̀ngàn olúfì àròkọ̀dìjà ní títí fámìlì mi ọmọlé Olújídé ni mí ní ọwọ́ ọ̀pẹ bọ̀ Ìwó Road kalẹ̀ mi ń gbé bọ̀ ní family house wa ọwọ́ ọ̀pẹ ni and many of my family live there but dáàdi mi ti kúrò ń bẹ lọ kọ́lé síbòmí so ìyẹn ọmọlé Olújídé ọmọ Olúpé ọmọ ọba like my family my lineage a máa ń jọba ní family mi we are part of the 7 families tó ń jọba ní gbọ̀ngàn so wọ́n máa ń kí wọn pé ọmọ Olúpé jọbí ọmọ Aróyè joyè ọmọ abẹ́ tán ọmọ mọ́mọ́ kò ní tán ọmọ lẹ̀lẹ̀ kò ní fúrọ̀ wọ́n sá sì máa ń kìlọ̀ nìyẹn bọ̀ mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bọ̀ tá a bá ń sọ nípa orúkọ oríkì tí mò ń jẹ́ Àmọ̀wó orúkọ oríkì mi Àmọ̀wó bọ̀ wọ́n sá máa ń kí Àmọ̀wó yẹn mi mọ̀ mo ṣáà pé grandma mi sọ mi lámọ̀ o dáríjì mi. Ọlámilékan lèmi yóò máa kí o Ọlámilékan lèmi yóò máa kí o ẹwà kíkanjú ọmọ ọlọ́lá lọ́lámilékan Ọlámilékan lèmi yóò máa kí o Ọlámilékan bá mi pè é bí ológun ẹrú bí ọlọ́gbọ́n ìwọ̀fà akíkanjú ọkùnrin ni mo ń ké sí Ọlámilékan olówó ló jẹ́ wàá lọ́rọ̀ wàá níyì wàá gbàyì láwùjọ àwọn ọkùnrin níwálẹ̀ Ọlámilékan mo lónìí rẹ̀ lẹ̀ ó mọ̀ gani ọlá rí ó mọ̀ lé sí lójoojúmọ́